fún Jésù lókè ọ̀run. Bàbá lẹ́ ń wò ìbá. Bàbá. Ẹ rí i pé mo ti yàtọ̀. Ẹ ṣe báyìí. Ẹ ṣe báyìí. Mo ti yàtọ̀ gan. Ẹsẹ̀ gan tí mi ò jẹ́ kó kanlẹ̀ ó ti ń kanlẹ̀. Ẹsẹ̀ tí ò kanlẹ̀ tẹ́lẹ̀ ó ti ń kanlẹ̀. Ẹ̀rẹ́kẹ̀ bàbá. Ẹsẹ̀ gan mo ti ń. Bàbá ẹ̀kẹ́ yín ń dán. Mo ti ń jowú yín báyìí. Àwọn tẹ́ kó tì mí. Màmá mo fẹ́ àwọn tá a ṣe kí ni. Àwọn tẹ́ kó tì mí tọ́jú mi ò rírọ̀. Àwọn tá a kó tì wọ́n ń tọ́jú yín. Èèyàn mélòó ló ń tọ́jú yín bàbá? Mẹ́fà ni wọ́n. Mẹ́fà ni wọ́n. Odidi èèyàn mẹ́fà ní ń tọ́jú bàbá. Sẹ́ẹ̀rì pásọ̀. Yes sir, gbé sójú wọn. Lóòótọ́ bó ti wù kó dí tó ọwọ́ ò ní ṣìnà ẹnu. Bó ti wù kó dí tó ọwọ́ ò ní ṣìnà ẹnu. ọwọ́ ò ní ṣìnà ẹnu. Bẹ́ẹ̀ni bó ti wù kó le koko tó. Bó ti wù kó le koko tó. Adélẹ̀ ìlérí. Ṣé wọ́n ní òsáǹdì ni? Bó ti wù kó ṣe kí ni? Bó ti wù kó le koko tó. Adélẹ̀ ìlérí. Lóòótọ́ kò rọrùn o. Ṣùgbọ́n èmi ti délẹ̀ ìlérí. Lóòótọ́ kò rọrùn. Bẹ́ẹ̀ ẹ ti délẹ̀ ìlérí. Ẹ̀yin arúgbó ẹ bá ń pàtẹ́wọ́ fún Jésù. Àwọn arúgbó wa ẹnìkan ní sànṣe pati ń bí ni wọ́n yá máa gbé wàá ṣe pati ìdánwò kọ́ là ń ṣe Ọlọ́run fẹ́ dìde ìrànlọ́wọ́ fáwọn èèyàn ní ògo ní fọ́lọ́ orí bàbá láti bẹ̀rẹ̀ wo gbélé bàbá lọ́ọ̀kan bàbá wọn ti fẹ́ kan lé yín. Ẹ wò ó gbé lọ́ọ̀kan padà tètè padà wọ́n ti fẹ́ kan lé wọ́n ti fẹ́ kan igi náà ti jáun wọ́n ti fẹ́ kan lé bàbá ó yá mò ń gbọ́ ẹni kò ní í ṣe kinní kan. Bẹ́ẹ̀ni sàrò bó ti wù kó di gágá tó ọwọ́ ò ní ṣìnà ẹnu. ọwọ́ ò ní ṣìnà ẹnu. Bẹ́ẹ̀ni bó ti wù kó wá le tó. bó ti wù kó le tó. Adélẹ̀ ìlérí. Adélẹ̀ ìlérí àmì Ọlọ́run jẹ́ mi náà délẹ̀ ìlérí o. Lóòótọ́ kò rọrùn. Lóòótọ́ kò rọrùn. Ṣùgbọ́n èmi délẹ̀ ìlérí. Ṣùgbọ́n èmi náà délẹ̀ ìlérí ìwọ náà sọ tiẹ̀ pé ìwọ náà délẹ̀ ìlérí káàpù ló gbà lọ́sàn-án ìjẹ́nfilé. Mo ti wà ní àgbàlá Daniel. Àgbàlá Gabriel. Sorry ẹ má bínú Tinubu dùn kọlọmọ kéèyàn mọ sọ kàntàkàntà. Ẹ ti wà ní àgbàlá Gabriel. Èmi ti délẹ̀ ìlérí tèmi. Èmi náà ti délẹ̀ ìlérí tèmi. Àwọn kan pè mí látàdó. Wọ́n pè yín látàdó kí ni wọ́n sọ. Wọ́n ní ẹ sà kí ló dé tẹ́ ẹ lọ bẹ́ẹ̀ yẹn. Mo ní lọ síbo. Wọ́n á ní ẹ kàn fà wọ́n lẹ̀ lọ sí Ìbàdàn. Ọlọ́run ló pè mí lọ bẹ́ẹ̀. Mo ní àgbàlá Gabriel náà mo ní wọ́n dìídì wá ni wípé ibi tí mò ń gbé yìí o ó lè jẹ́ ìlú mi o ṣùgbọ́n ìlú tuntun làwọn fẹ́ kí n máa gbé mo ní tẹ́ bá débi tí mò ń gbé mo ní ẹ mọ̀ wípé ìlú tuntun ni mò ń gbé mo ní ìbànújẹ́ ò sí lọ́rọ̀ mi mọ́ o mi ò ronú mọ́. ṣó tán báyìí bàbá ní ò sí ìbànújẹ́ mọ́ bàbá láwọn ò ronú mọ́. pásọ mi ronú. èmi gan ò ní ronú bí mo ṣe wà yìí. àwọn tó ń tọ́jú mi yẹn gan mo ti ní tí n bá ti délé mi o bóyá ojú méjì bí ojú mẹ́ta máa tún tọrọ kan wà. Dandan ni wọ́n gbọ́dọ̀ dandan nìyẹn. kán máa padìẹ kán máa ro ẹ̀fọ́. Kán máa padìẹ kán máa ro ẹ̀fọ́. Mo gbé. kí n máa fi gbé àmàlà. Mo gbé ògo. Ó ti tán. It's finished. So it's finished. Bàbá ní àwọn ọmọ àwọn tó ń tọ́jú àwọn nílé arúgbó wa. Ilé arúgbó wa bàbá wa. Ilé arúgbó náà wà. Wọ́n ń tọ́jú wọn bàbá ní táwọn bá ti délé àwọn yìí. Àwọn ní kí méjì wá ká máa padìẹ ká máa rò fọ èmi láyé mi ké èmi ló mọ̀ sọ̀rọ̀ ẹ máa padìẹ lókun báyìí ká máa yọ́nú sí mi ìjọ ẹ̀dà ká máa yọ́nú sí mi gbogbo ẹni bá yọ́nú sí mi ó sún ọ̀jù yọ́nú Ọlọ́run ọba yọ́nú Ọlọ́run ọba ó yá jẹ́ ká máa bínú sí mi jẹ́ ká máa sọ̀tẹ̀ sí mi jẹ́ ká máa pẹ̀gàn sí mi gbogbo ẹni bá bínú sí mi ó ṣọ́ọ̀jù ìbínú Ọlọ́run ọba ìbínú Ọlọ́run ọba náà àánú orí dáa. Bàbá ń bẹ ń bíbí bàbá wa mo gbádùn jí yín Ọlọ́run mo fọ́ fún ojú tèmi lọ wáyé tẹ́ ẹ̀bẹ́ mi rẹ lé irọ́ o ẹ fẹ́ máa bá mi kọ́pì mi àwọn boys lélẹ̀ àwọn boys lè arúgbó lè mi ọ̀pọ̀ arúgbó lè mi boys lè yín ọ̀dọ́ lè mi báyìí ọ̀dọ́ lè yín inú bàbá ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn tó support yín. ẹ wo ẹ̀yin tó support gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà mi mọ̀ bí mo ṣe fẹ́ dúpẹ́ o mi ò mọ̀ torí kò yé mi tí n bá ní kí n máa dúpẹ́ even kí gbogbo irun orí mi kó jẹ́ kìkìdá hàn kò tó láti dúpẹ́ lọ́wọ́ yín kò tó láti yin Ọlọ́run lógo ó kàn ń yà mí lẹ́nu ni mi mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ mi tó yìí torí mo rántí ńgbà tó máa gbé mi dé
orí òkè Àgbàlá Gabriel ìjọ náà lọ́hùn gbogbo ara ń ní ọ̀tá mi ni ṣùgbọ́n lónìí inú mi dùn gan o ẹsẹ̀ tí mi ò lè fi kanlẹ̀ gbogbo nǹkan tí mi lè ṣe ẹgbẹ́ lẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ mo dára mi ti yá òun ni mo ṣe kọ́kọ́ sọ̀rọ̀ tí mo sọ yẹn ṣé wá rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ náwó sí mi Ọlọ́run á náwó àánú sí mi. Àmín lórúkọ Jésù. ẹ ní ṣubú dànù. Àmín. Gbogbo ibi tó ní kálukú ti mú tọ́rọ́ kọ́bọ̀ àbùdí ni tòkun àbùdí ni tọ̀sà. Àmín. A kì í bomi kó lójú o àìbodò kó lámì. Àmín. ẹ ní mọ bí tẹ́ ẹ ti ń lówó o ẹ wà ní firú ẹ̀gbá. Àmín. Àìsàn ò ní ṣe yín kò ní ṣe ìyàwó yín Àmín. kò ní ṣọkọ yín Àmín. kò ní ṣọmọ yín. Àmín. Ẹ wá bá mi dúpẹ́ lọ́wọ́ pásítọ̀ Adémọ́lá Amúsàn torí mi mọ mo ti fẹ́ sọ̀rọ̀ ẹ̀ sí tí mi bá ti rí láàrin ijọ́ méjì báyìí ó mọ nǹkan mi lára ni bí pé kí n rí tó bá wá síbi tí mo wà tí màá ní ṣe pásítọ̀ ni wọ́n á ní màá láwọn ọ̀dà àwọn náà ti lọ màá ní kí ló dé táwọn yọjú sí mi mo ní ẹgbẹ́ ibi tán máa wà gangan tí màá jí láàárọ̀ tí màá máa wọlé wọn àtijọ́ múlẹ̀ tí tí màá máa wọlé wọn pé pásítọ̀ ẹ̀ káàárọ̀ tí n bá ti rí wọn ó ti tẹ́ mi lọ́rùn because àwọn ganan yẹ kán máa pè ní sòkúdà láàyè. Kí la pè é? Sòkúdà láàyè. Sòkúdà láàyè. Mo ti kú tán o mo ti kú tán pátápátá Ọlọ́run ló kó mi yọ. Bẹ́ẹ̀ ni ìgbà tí wọ́n gbé mi tí mo wora mi nínú gíláàsì àbí tí mo wora mi nínú fídíò tí mo wò pé ṣé mo ṣe rí ni ṣùgbọ́n mo dúpẹ́ pé Ọlọ́run nífẹ̀ẹ́ mi ká ní kì í ṣe pé Ọlọ́run nífẹ̀ẹ́ mi ni ní tó ṣe mí yẹn ní tó ṣe lòmíì tó fi lọ kò tó yẹn ṣùgbọ́n Ọlọ́run rò nínú àánú ẹ̀ wípé mò ń rán pásọ Adémọ́lá Amúsàn mò ń ràn bọ̀ lọ́dọ̀ ẹ̀ ò ní kú báyìí mo ti wá dé ilẹ̀ ìlérí ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ pásítọ̀ Adémọ́lá. Ẹ bá ń kálílé àmì èdè. Ohun aṣọ ti ń dé ni. Ó wà ń bí. Ṣé wà ń bí ni? Kó máa bọ̀ ń bí náà. Lovers all over the world. Àwọn arúgbó wa wà ń bí báyìí. We just need to a ní láti bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá. Àwọn arúgbó wa ń bí. Kí lórúkọ yín? Orúkọ mi ni Oyèwọ̀ Abraham. Oyèwọ̀ Abraham. Ìgbà wo lẹ ti wà lórí wheelchair yìí? Mo ti wà lórí wheelchair yìí ó ti tó bíi 36 years. 36 years. Ọlọ́run máa gbé yín dìde. Báwo lẹ ṣe máa ń rìn tí ò bá sí wheelchair yìí pàápàá? Bí mo ṣe máa ń rìn rè o. Yéè! Yéè! Mo ṣe máa ń rìn rè o. Nígbà tí mo dé Àgbàlá Gabriel, àánú Ọlọ́run fọhùn. Wọ́n á dúpẹ́ lọ́wọ́ bàbá wa Adémọ́lá Amúsàn lórúkọ Jésù wọn ni kú sọ́nà bí èéfín. Ẹ jókòó padà. Díẹ̀. Ẹ pẹ̀lẹ́. Bàbá yìí ń try o. Wọ́n ń try o. Ẹ pẹ̀lẹ́ ìyàwó ní jẹ́ yín kí lẹ fẹ́ ṣe báyìí. Iṣẹ́ wo lẹ ṣe gbó kí ló ń ṣẹlẹ̀ báyìí gangan. Tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí. Tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ lágbára o. Àti jẹ àti mu ìṣòro ni. Olúwa. Ṣùgbọ́n nígbà tí mo súnmọ́ Ọlọ́run tọ́lọ́run sọ pé kí n máa lọ sí Àgbàlá Gabriel lọ́dọ̀ bàbá wa Adémọ́lá Amúsàn tẹ̀wọ́ tí pé mo tẹ̀ ọkọ débẹ̀ mo rí i pé ìṣòro tó bá mi débẹ̀ ó ti kọ́kọ́ lọ ná. Olúwa ṣeun. Ṣùgbọ́n ìṣòro tó tún kù nísìn bá sì máa jẹ bá sì máa mu ni o. Bẹ́ẹ̀ ṣe jẹ bẹ́ẹ̀ ṣe mu. Bá sì jẹ bá sì máa mu. Ṣiṣẹ́ yìí ti ṣe mọ́ṣẹ́ ẹ̀ kan ṣe. Iṣẹ́ tí mo máa ṣe ni pé kí n máa ṣáàjì bátìrì iṣẹ́ tí mo máa ṣe nìyẹn kí n máa ta gbogbo màtíríàsì ẹ̀ iṣẹ́ tí mo máa ṣe nìyẹn. Tẹ́tẹ́ bá ta yóò tiẹ̀ tẹ́lẹ̀ tó yẹn fi tà náà tàbá ní àwò. Tàbá tiẹ̀ ti pẹ́ àti ẹ̀kọ́ fẹ́ bẹ̀rẹ̀ lásán a máa ní tó bí 800,000 naira. Láti fi bẹ̀rẹ̀. Kò sí ntọ́lọ́hún ò lè ṣe. Kò sí ntọ́lọ́hún ò lè ṣe. Kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí? Orúkọ mi ni Oyèwọ̀ Abraham. Oyèwọ̀ Abraham. Lovers all over the world. Àwọn bàbá àti màmá wa rè ní ọ̀sán ìdí yọ káàpù lórí. Àbí nfilẹ̀ báyìí ni. So lọ. Ẹgbọ́n wọn ní káàpù yìí lọ. Ọmọ bàbá rè gbójú wọn bọ̀dá mọ́tòbálẹ̀ tán wọ́n fọwọ́ látẹ̀lẹ̀. Ó dà tá a bá ti parí ètò kẹ́ pè mí. Ok àánú ìbọn ọmọ yín kan lè. Ọmọ bàbá Sule Suebebe rèé ara àwọn ọmọ wọn rèé kí lẹ rí sí bàbá ṣe wà ń bí báyìí ẹ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ bàbá pápápá kí lẹ rí sí bí bàbá ṣe wà ń bí báyìí. Ó jẹ́ àlẹ́nu fún yín ok. Ó ti tán. Àti pé mo tún dúpẹ́ fún àánú tẹ́ ṣe. Ẹ dúpẹ́ fún àánú tọ́lọ́run ṣe
ògo ni fọ́lọ́run lókè ọ̀run. God bless you sir. Now à ń bọ̀ lórí bàbá mọ̀mọ́ rẹ̀ àwọn arúgbó wa wọ́n tó 20 lénìí ọlọ́run ó ṣèyanu ohun tí ọlọ́run ó ṣe yóò kárí wọn. Mọ̀mọ́ ẹ̀yin pàápàá. Mílíọ̀nù Ọláníran ló kọ mi. Ó ṣẹlẹ̀ pé ìdààmú pọ̀. Bó bá lọ rèé tó há sọ́dọ̀ àwọn sẹ́ráfù ní wọ́n bá mú gbogbo nǹkan ara mi ní wọ́n bá gbà agbára mi ní wọ́n bá gbà ní ìbà lágbára mọ́. Ní wọ́n wá mú wọn ní kí ọmọ wọn ọ wá ní kó lọ fọ́ mi lójú ní wọ́n bójú mi ní wọ́n bá kó apá kan orí ọmọ fọ́ mi gbogbo ọ̀rọ̀ ọmọ ru mi báyìí. Àmọ́ nígbà tí mo sì ti débi tá a sì sọjí lánàá okùn tí wọ́n so mọ́ mi lọ́rùn ọjà àmọ́ ó kù ojú yìí. Kí lẹ wá nílò màmá? Ní tí mo nílò ní wípé àlàáfíà àti ọmọ mi ẹyọ kan ní ọbí méjì mo sì àlówó kankan lọ́wọ́ kò sówó kankan lọ́wọ́ wọn. Ó yá ẹ jókòó ẹ nílò ìrànlọ́wọ́ lórí kíni? Lórí ọmọ lórí èmi náà. Lórí ọmọ lórí màmá ìyá lóńdó. Lórí ọmọ Ó lórí yá èmi pápápá alára. ìyá ó yá ẹ jókòó yín ẹ jókòó yín. Èmi Kẹ́mi Ọládìméjì. Mi ń gbọ́ màmá. Kẹ́mi Ọládìméjì. Ìṣòro pọ̀ níwájú mi. Kí lẹ pé? Ìṣòro pọ̀ níwájú mi. Ok ìṣòro ò ní pọ̀ lórúkọ Jésù. Ìgbà tí wàhálà ìpọ̀ tí mo wá ń wá ṣọ́ọ̀ṣì lọ́dọ̀ pásítọ̀ Adémọ́lá Amúsàn tí wọ́n ní kí n máa wá tí mò ń wá wọ́n wá ràn mí lọ́wọ́ wọ́n bá mi kọ́lé wọ́n sì fún mi ní Àgbàlá Gabriel bá yín kọ́lé. wọ́n bá mi kọ́lé wọ́n sì fún mi ní ohun tí mò ń jẹ. Ok. Mo wá gbàdúrà ní orúkọ Jésù Ọlọ́run ò ní jẹ́ kí ìbànújẹ́ wọṣẹ́ wọn. Àmín. Mo ò ní gbàṣẹ́ tí agbára wọn ò ká. Àmín. Mo ò ní jábọ́. Àmín. Ọlọ́run ó máa ràn wọ́n lọ́wọ́ o. Àmín. Kí wá lẹ nílò? Mo wá nílò ìrànlọ́wọ́ kò sí àti jẹ́ńdà ó nira fún mi èmi ọmọ mi. Ó yá pápápá ẹgbẹ́ sọ́rọ̀ lómi ó yá pápápá. Èmi olú ní pẹ̀lú ẹ̀kọ́lá mo dúpẹ́ etí mo fẹ́ wàhálà pọ̀ lọ́rùn mi o wàhálà ni o láti gbà kọ mi ti kú kò sí nǹkan kan aṣọ ní òbèsì ara mi wọ́n ń dá sọ́rọ́ mi ni kò sí nǹkan kan lọ́wọ́ mi ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ ojú òní tì yín o ẹ ràn mí lọ́wọ́ lẹ́nìkan o ọkọ mi tó ti kú rọrùn àwọn kankan mẹ́bí pa mí ṣàánú mi o ẹ jọ̀ọ́. Ẹ̀yin kọ́ màmá. Èmi ni láti ìgbà tí ọkọ mi ti fi ayé sílẹ̀ láti ìgbà tí ọkọ mi ti fi ayé sílẹ̀ kò sí nǹkan kan lọ́wọ́ mi owó tó wà lọ́wọ́ mi tí mo fi ń ṣe business òun náà la fi tọ́jú rẹ̀ títí tó fi ayé sílẹ̀. Láti ìgbà tí ọkọ èmi ń gbọ́ dáadáa kí lẹ sọ lẹ́ẹ̀kan sí. láti ìgbà tí ọkọ mi ti fi ayé sílẹ̀ so gbogbo owó tó wà lọ́wọ́ mi ń gbà yẹn o ni mo fi tọ́jú ẹ̀ tó fi di wípé ó jáde láyé ọkọ ọmọ mi tó tún jẹ́ ẹni tó ń jẹ́ olùrànlọ́wọ́ fún mi òun náà tún fò sálẹ̀ ò lásídẹ́ǹtì ó kú kò wá sí nǹkan kan lọ́wọ́ mi tí mo fi lè ṣe business pé tí mo tún fi lè bẹ̀rẹ̀ ọjà ẹjọ́ owó ọjà yín lè fi tọ́jú ọkọ yín tọkọ yín fi fàyè lẹ̀ Ọlọ́mọ ṣàánú wa o. ìrànlọ́wọ́ yín mo fẹ́ ní agbára Ọlọ́run ọmọ rẹ̀ yín náà lọ́wọ́ olórí aláàánú ò ní dènà sí yín ibi tẹ́ ẹ ti mú Ọlọ́run ọmọ fọ̀pọ̀lọpọ̀ rọ̀ kó síbẹ̀ Ọlọ́run owó yín yóò túbọ̀ mọ́ lọ síwájú ní lágbára. Ẹ jókòó mama ẹ jókòó ẹ má jókòó ẹ kàn má tètè sọ̀rọ̀ ní pápápá. Ọkọ mi ó sì wọ ọṣẹ ọkọ mi sì kú láti 2000 sì kú mo sì níyàwó lẹ́yìn ọmọ méjì ní ẹ fi lẹ́ǹgbà sí ikú ọmọ gbé àfẹsẹ̀ kú tán ní obìnrin lóbìnrin ló bá kọ wẹ́lẹ̀ ló bá lọ òun náà mo tọ́jú rẹ̀ àkọ́bí tó bá mi ṣe ń bẹ̀ òun náà ṣaláìsì ètí mo tún wá bílé bó ṣe lọ. Kí wàá lẹ nílò màmá? Mo ní ìrànwọ́ náà nítorí ọmọ yẹn ọwọ́ ọ̀dọ̀ mi lọ́wọ́ àtọmọ rẹ̀ èmi náà mo tọ́jú mọ̀ ìwọ owó sẹ́sì mo ṣe mo tọ́jú. Ó dà ó yá bàbá. Orúkọ mi ni Rufus Olúwatówojú. Orúkọ mi ni Rufus Olúwatówojú. Àìsàn mo wá sí Àgbàlá Gabriel nígbà náà lọ́hùn operation ni mo ṣe ọpẹ́lọpẹ́ Àgbàlá Gabriel àtọlọ́run ni wọ́n dáwó jọ fún mi tí wọ́n fi ṣe operation fún mi láti ìgbà tí mo sì ti ṣe operation mi ò lè ṣe nǹkan kan mọ́ agbára òsì mọ́ inú ilé tí mò ń gbé àlàpà ni àwọn onílé tẹ̀ ti fẹ́ lé mi jáde báyìí wọ́n láwọn fẹ́ tún lé àwọn sí kò sí nǹkan kan tí mo tiẹ̀ ní lọ́wọ́ mọ́ rárá àti rárá báyìí mo bẹ̀ yín nítorí ọlọ́run àbárà mi tó fún ìpín àtàgbára. Bàbá ẹ má dọ̀bálẹ̀ bàbá ẹ má dọ̀bálẹ̀ bàbá ẹ dìde bàbá ẹ dìde ẹ pẹ̀lẹ́ bàbá ẹ dìde sà ẹ má dọ̀bálẹ̀ ẹ má dọ̀bálẹ̀. Ẹ wo nǹkan ń ṣẹlẹ̀ nínú ayé o bàbá ìrànlọ́wọ́ máa dìde kọ́pìlẹ̀ sóyà. Ẹ jókòó mama ẹ jókòó. èmi ní Afusatu Alimi. Afusatu Alimi. Ok. Ọdún kẹrìnlélọ́gbọ̀n tọkọ mi ti kúrè sì kọ́ ọmọ fún mi ìwà ní nǹkan. Ọdún kèlò. Ọdún kẹrìnlélọ́gbọ̀n ọgbọ̀n ọdún àtọdún mẹ́rin. Tọkọ yín ti kú. Tọkọ mi ti kú ìwà ní nǹkan kan
ní nǹkan kan èlùbọ́ mọ̀ntá àti ráìsì ní nǹkan kan ebi ń pa mí ń pa àwọn ọmọ mi ní ìsìfẹ́ jókòó kalẹ̀ mo fún pẹ́ padà máa ṣiṣẹ́ mi ọ̀rọ̀ ọmọ tí mo bí òtó nǹkan. Ó yá màmá. Orúkọ mi ni Ọláìdé Adékúnlé. Ẹ sọ̀rọ̀ kéde. Àkọ́bí mi 44 years ló kọ́kọ́ fòṣẹlẹ̀ tó kú. Ètò jẹ́ sẹ́kọ́tò the last born náà ti kú ọkọ ọmọ mẹ́jọ sílẹ̀ kò sí tí màá fi tọ́jú àwọn ọmọ yìí kò sí tí màá fi tọ́jú wọn mi sì fẹ́ káwọn ọmọ yìí yàyàkuyà mọ́ mi lọ́wọ́ àti sanwó òléwé wọn ó dogun láńlọ́ọ̀dù lówó òlé gbòdíṣẹ́ méje múrí kan sínú ilé pé káwa mẹ́sàn-án máa gbénu yàrá kan mi ì sí lágbára àti gbalẹ̀ tó ju yàrá kan lọ ẹ ṣàánú mi wọn ò ní fi yé tẹ́lẹ̀ ọkọ̀ wálé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìfọ́pá mi máa ga ìjọ mo ti dàgbàlá Gabriel tí mo ti rí ẹ̀rín rí tí wọ́n ti fún wa lóúnjẹ ìjọ náà nìyẹn ti dínkù níbẹ̀ ẹ ṣàánú mi o mi fẹ́ káwọn ọmọ ìyáyàkuyà mọ́ mi lọ́wọ́ o. Èmi ni o ọmọ mi méjì ló kú tẹ̀léra wọn ọmọ pólì kan abilékọ tó bímọ 4 nínú àkọ́ máa dà lé ọ̀làkídẹ́ǹtì mi ẹ̀yìn rẹ̀ bàbá wọn náà kú ìwà ní nǹkan kan lọ́wọ́ mọ́. Ẹ má sunkún màmá ẹ má sunkún màmá ẹ rà àánú gbà ẹ pẹ̀lẹ́ màmá ẹ rà àánú gbà ẹ pẹ̀lẹ́ màmá ó yá ẹ pẹ̀lẹ́ màmá. mo wà nù ẹni tó jẹ́ pé ìṣẹ̀ṣẹ̀. Iṣẹ́ ò ní ṣe yín màmá. nǹkan lọ́wọ́ bá ń gbọ̀n náà ni mo gbé wá àgbàrá Gabriel kọ́ bá ń gbọ̀n sẹ́nu ọmọ mi tó kú Èkó ló kú sí ọmọ méjì ló fi ilẹ̀ ìyá wọn mo kún wọn fún èmi ìyá ewé mọ̀ọ́sà ló kó tí mo fi ń jẹun àtàn ọmọ nígbà tí ọ̀kan òkú ọmọ ó ní ẹ wá akọrí ilé ẹ mọ́ kù lé níbi mo ti ń dáná náà ni wọ́n ti pè mí pé ń gbọ́ ṣọ́ọ̀ṣì Gabriel ọ̀la ní ń gbàrí bọ́ mi kí n kú òun yà. èmi Ìyábọ̀ Tájú èmi ni mò ń sọ̀rọ̀ yìí o nǹkan yìí ò ní bàjẹ́ o èmi ò sí ẹ̀mí pé ṣọ́ọ̀ṣì kan bẹ tí wọ́n ń pè lágàlà Gabriel iṣẹ́ ẹ̀sọ́ ni mò ń ṣe àmọ́ àrí oṣù 3 oṣù 6 ni wọ́n fi ṣe mí títí wọn ò fi rásọ tà mọ́ ọdún 12 tọkọ mi sì ti kú rè wọn ò ní nǹkan kan ọ̀sá àti jẹ àti mú ó nira fún mi mo bá tó ń lọ Bódìjà mo tó ń lọ rẹ rù ojú ń tì mí ẹ ṣàánú mi Ọlọ́run ó ṣàánú nǹkan yìí ò ní bàjẹ́ o ẹ sì bá ní ṣàdúrà fàdémọ́lá o kò ní wọlé. èmi mú sílé Adésínà èmi ni mò ń sọ̀rọ̀ yìí wò lójú ojú ti fọ́ o ọmọ 3 mo sì bí ọ̀kan gba tí òkú náà lọkùnrin náà wọn ti ń tọ́jú mi èkejì tọ́jú àgbà ní òpó lọ́gbà o mo ságbà àgbà bẹ́ẹ̀ mo gbà dáadáa ní o ẹ dákun ẹ ṣàánú mi o. Èmi Fúnláyọ̀ Sunday ọdún kejì tí mo ti dé àgbàlá Gabriel Adémọ́lá Amúsànrè wọ́n sì tíráì lórí ọ̀rọ̀ mi ṣùgbọ́n tí mo ní ìdí báyìí ni pé ẹjọ́ torí Ọlọ́run ẹ dákun Olúwa ràn yín lọ́wọ́ orísun òkùnkùn yín ò ní gbẹ ẹ ní ráre pẹ̀lú ògbọ́láre ò ní rà yín o ẹ ní jìyà yìí ò ní jẹ yín ẹ ní ṣìṣe o ẹ ní bọ́wọ́ o mo ò ní fi yín tẹ́lẹ̀ ọkọ̀ wálé o ẹ dákun ẹ ṣàánú mi ràn mí lọ́wọ́ lórí ọjà ní o ìrànwọ́ tajà mọ́ o. èmi Fúnlọ́lá Shifat mo bí ọmọ 4 with operation nǹkan kan wò sí ní ayé mọ́. Ẹ bí ọmọ 4? 4 pẹ̀lú operation. Ẹ bí ọmọ 4 pẹ̀lú operation? Operation 4. Àwọn 4 wá dà? 4 ti kú. Ẹni sùúrù ẹ bí ọmọ 4 pẹ̀lú operation kò wá sí kankan láàrin wọn Jésù mọ́jì aṣòfò ọmọ o. ọmọ nìkan ló kú lọ́wọ́ mi ọmọ 16 years nìkan ló kú lọ́wọ́ mi ẹ ràn mí lọ́wọ́ aṣọ ni mò ń tà kò sí gbá kankan lórí mi mọ́ mò ń tọrọ oúnjẹ jẹ ni ọba mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àgbàlá Gabriel àti bàbá wa Adémọ́lá Amúsàn iṣẹ́ wọn ò ní dòkú iṣẹ́ tí inú ò ní dòkú bẹ́ẹ̀ tí ràn wá lọ́wọ́ ọ̀run ó dára sí i ìyanu Ọlọ́run ṣẹlẹ̀ náà ayé yín wọn ní fi tẹ́lẹ̀ ọkọ̀ wá lé ayé wọn ní fi tẹ́lẹ̀ ọkọ̀ wá sí Nàìjíríà. èmi ni Bọ́ládé Murítàlá mi ì lọ́kọ mọ́ láti ìgbà tó ti kú mi ì lọ́kọ mọ́ àmọ́ àwọn ọmọ mi àwọn ọmọ mo jókòó tì. ọmọ lẹ jókòó tì. kò sí ọmọ tó ṣe nǹkan kan lẹ́yìn ní pé kí n jókòó tì wọ́n mọ́ ojú Ọlọ́run kò sí nǹkan kan. ó yẹ màmá ó yá ìṣẹ́jú kan ló kù ó yá. èmi ni Yẹ́misí Àlàó ọmọ kan ṣo mo bí ọkọ mi sì ti kú ọmọ tí mo sì bí ó sì kéré mò ń tọ́jú ẹ̀ mi ì lówó jẹun mi ì lọ́jà kankan tí mò ń ta ilé mi sì tún ti wó tí mò ń gbé. ọ̀pọ̀lọpọ̀ rẹ́sítàn fún Sunday láti ń jẹ èmi ni Ọlábísí Wùsùmáù tí mo bá wá. èmi ni Ọlábísí Wùsùmáù kò sí nǹkan kan lọ́wọ́ mi àwọ̀sán mò ń ṣe é kí ilé tọkọ mi fi ilẹ̀ ti wú ọdún 18 tọkọ mi kúrè
àmọ́ mo wá dúpẹ́ pé látìgbà tí mo ti ń wá Àgbàlá Gabriel mo dúpẹ́ pé kò gbàgbé mi a fira wa lọ́kànlélẹ̀ débi wípé ìyá yọ ọ̀rá àánú gbà Ọlọ́run wá pásíkò mi tó l'Àgbàlá Gabriel Ọlọ́run ò ní dẹrù rẹ̀ ni àmín kò ní di ẹrù àrùká fún ọmọ rẹ̀ fún ìyá rẹ̀ fún àwọn ọmọ rẹ̀ tó bí Ọlọ́run ní jẹ́ sọ àmín ó yẹ wá ràn mí lọ́wọ́ pẹ̀lú àánú o. ẹ jókòó èmi ni Táìbàtù èmi ni Táìbàtù tẹ kọ́lé fún. Táìbà tá a kọ́lé fún màmá Táìbàtù. l'Àgbàlá Gabriel ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Gabriel ń ṣe kò ní ṣubú ara kò ní ṣubú ẹ̀mí mo fẹ́ ìrànlọ́wọ́ tí ó tó mi níná tí ó tó mi lò mo fẹ́ ṣiṣẹ́ gidi wọ́n fún mi ní tí wọ́n kọ́kọ́ fún mi ajẹ́ mo kó àmọ́ méjì sọ́dọ̀ ajẹ́ ni ojú wa ń tì mí pé bó ni mo ṣe fẹ́ wí tí n bá bojú ẹ̀yìn bá mò ń rí Adémọ́lá ṣùgbọ́n ní ìsìn mo fẹ́ ṣiṣẹ́ gidi. ó yá màmá ẹ pẹ̀lẹ́ ẹ jókòó màmá ẹ jókòó. Aliratu wà bí ok màmá. ọmọ tí ń fún mi lóúnjẹ ọdún 13 tó kúrè. ọmọ tó ń fún yín lóúnjẹ kílẹ̀ pé. ọmọ tí ń fún mi lóúnjẹ ọdún 13 tó jáde láyé. ọdún 13 tó jáde láyé rí ọmọ tó ń fún yín lóúnjẹ. àtìgbà náà ni mo ti ń ṣẹ́ gíítà igi ni mo ń ṣẹ́ ní bó ti mọ̀ níta. ó yá ẹja gbọ́ méjì tó kù ó yá. èmi ra mọ́tà àti ẹ̀yìn bọ̀ ẹ ṣàánú mi o ẹ ní ṣubú ara ẹ ní ṣubú ẹ̀mí o mo ní ìdìrànlọ́wọ́ ni o ìyá mẹ́ta ni mí ọkọ mi ti sá lọ o ìbẹ́ta mo bí ó sì ti sá lọ èmi Ọlọ́run ní bá mi gbé ṣàánú mi o kọ́ ọmọ mi ọmọdé ọmọ olè kí ọmọ máa jalè ká mo fi ń wá àánú ẹ ṣàánú mi ẹ ní ṣubú ara. èwo lẹ́yìn mú lọ́wọ́ yìí. igi tí mo fi ń rìn nu o. igi tá a fi ń rìn rèé. bẹ́ẹ̀ni. láti 1976 mo sì gé lẹ́sẹ̀. láti gbà wo. 1976 lọ́mọ yẹn. lẹ́ti gé lẹ́sẹ̀. bẹ́ẹ̀ni ọmọ yẹn ti fàdà dé bí mo ṣe wà ní tí mo fi jáde ìlẹ́wà ṣùgbọ́n mi ì níṣẹ́ kankan lọ́wọ́ kódà mi ì lọ́kọ gbogbo ọmọ tí mo bí ó sì ti kú ẹ dákun ẹ ṣàánú mi bí ò ní payé ẹ. hallelujah dáadáa eléyìí ó ní agbára pẹ̀lú àwọn mọ̀mọ́ wa tí wọ́n di arúgbó ọ̀nkọ́ lè lọ dókítà wọn bẹ́ẹ̀ yẹn look at what they are passing through ẹ wà àwọn mọ̀mọ́ yìí ẹ tiẹ̀ ọkọ máa da kọ́ọ̀bù wa ná ẹ máa da mẹ́sẹ̀gì bò ẹ máa da kọ́ọ̀bù wa ná mi mọ tí ọkọ ṣẹlẹ̀ káwọn mọ̀mọ́ ìrà àánú gbà lénìí tí àwọn mọ̀mọ́ ìtàn bá kúrò nínú ìyá wọn lónìí yìí á jẹ́ pé ògo ni fún Ọlọ́run lókè ọ̀run tó a kéré láti gbọ̀nyá wọn nù bẹ̀tẹ̀ Ọlọ́run yóò lò wá níwọ̀nba láti ṣe nǹkan nínú ayé wọn ohun gbogbo tí wọ́n sọ yìí ní tó ń ṣẹlẹ̀ sí wọn gangan òun lẹ gbọ́ lẹ́nu wọn yìí ẹ̀ ní jìyà mọ́ ẹ̀ ní jìyà mọ́ ìyà ò ní jẹ yín mọ́ ìyà tó jẹ mí tó ìyà tí mo jẹ tó Ọlọ́run mi ṣàánú mi ìyà tí mo jẹ. ó yẹ ẹ kàn rawọ́ pé ká ẹ mọ Jésù lọ́wọ́ ẹ ní kí wọ́n ràn yín lọ́wọ́ láti bẹ̀yìn ó yẹ ẹ máa rawọ́ yá. wọ́n ní fi ní tẹ́lẹ̀ ọkọ̀ wálé ẹran wa lọ́wọ́. ìṣẹ̀ṣẹ̀ yóò ní bàjẹ́ bẹ́ẹ̀ tí gbogbo òní bàjẹ́ ẹ dákun ẹ̀. 070-54900751 mo mọ̀ pé ká tó parí ètò ọ̀pọ̀lọpọ̀ yín máa ní dádì ẹ bá wa yẹ ní kan sọ́tọ̀ tó ń ṣe báyìí fún kan ṣe báyìí fún àwọn tó wà ń bí dẹ̀ wọ̀bọ̀ 21 nípa orí ọ̀fẹ́ Ọlọ́run pọ̀ jù Ọlọ́run lè gbé ẹnìkan ìdílé tó yìí ó ní dádì ẹ fún wọn níye báyìí lọ ẹ jẹ́ kán lọ sí ṣọ́ọ̀bù kan lọ ṣiṣẹ́ kò sí tọ́lọ́run ò lè ṣe a wà láyé láti gbéra wa dìde ni kí ìfẹ́ kó ṣáájú àní ẹ fọ̀rọ̀ ẹ̀sìn lẹ̀ ẹgbẹ́ ìfẹ́ rù John 3:16 Ọlọ́run fẹ́ gbogbo aráyé tó bẹ́ẹ̀ gẹ́ kò sọ́wọ́ fẹ́ nìkan kò lò fáwọn kan every ayé ó fẹ́ àtológùn ó fẹ́ gbogbo aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ó tán wò wá ní ó yá ẹ já dìde 07054 jẹ́ ń yọ fìlà toró ọ̀rọ̀ yìí ti ká mi lára mo gbọ́dọ̀ bọ̀ fìlà ẹ wá gbà ẹ jẹ́ ń bọ́ fìlà ọ̀rọ̀ yìí ti kọjá kí n dé fìlà ẹ̀yin tí Ọlọ́run fẹ́ rán sáwọn mọ̀mọ́ yìí ẹ jọ̀ọ́ ẹ dìde láti ràn wọ́n lọ́wọ́ I am emotional right now torí ọ̀rọ̀ àwọn mọ̀mọ́ yìí pa mí lẹ́kún mi ì lè dá ṣe èmi àbá mi dáàdì kò sówó 5,000 2,000 3,000 lè dá ṣe
bẹ́ẹ̀ á wò pé tí wọ́n bá tiẹ̀ rí àánú gbà tí wọ́n bá bẹ̀rẹ̀ iṣẹ́ kan àbí ìkejì ọlọ́run á dẹ̀ ṣiṣẹ́ láyé wọn. Ó yá 07054900751 ẹ máa pè wọlé. Ó yá 5,000 bá ṣe fún yẹn máa kí wọn pé wọ́n ṣe o. ọmọ tẹ́ mọ̀ bẹ̀rẹ̀ ayé rẹ̀ ní mòpin rẹ̀ ẹ ṣé o. iléeṣẹ́ yóò ní gbàjẹ́ bẹ́ẹ̀ tí ó ń gbàjẹ́. 20,000 naira ọmọ tó ń ṣi súnmọ́ bí ó yẹ ẹja máa ṣì ó jẹ́ 25,000 ẹja wo ń tọ́ lọ́wọ́ ṣe wọ́n mọ̀mọ́ yìí sórí ètò lẹ́wà máa mi ẹ̀ra mà. Yes ma. Èló ni wọ́n pè ma èló ma. 70,000 naira. Ó yá ṣì mọ̀. God bless you. Ní fọwọ́ gbọ́mọ yìí sí o. Àmín. Yes. Èló mà. 30. 80,000 from US. Mi gbọ́ dáadáa. 80 àbí. 80,000 naira. God bless you. Sórí ètò lẹ́wà. Àmín dádì. 5,000 naira. God bless you. 180,000. Sórí ètò lẹ́wà. Ẹ má.